A kí gbogbo ojú tó wà kú dédé àsìkò yìí, a kí wa lọ́kùnrin, a kí wa lóbìnrin, a kí wa lọ́mọdé bẹ́ẹ̀ la kí wa lágbàlagbà, a kí wa káàbọ̀ sí kànnì Ẹ̀yà Yorùbá World TV. Àdúràgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá níkànnì pé a máa ń lọ káàkiri láti jẹ́ kí a mọ àwọn nǹkan tó sodo sílẹ̀ kóòtù òjire. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé oríṣiríṣi ìlú ló lóríkì tiẹ̀. Ìbàdàn rèé tí wọ́n bá ń koríkì wọ́n ní omi ẹlẹ́yẹlé lomi tí tẹrú tọmọ láyípo mú ńlẹ̀ Ìbàdàn. Odò ẹlẹ́yẹlé náà la wà yìí. Àwa fẹ́ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ alákòóso odò yìí láti lè béèrè àwọn ìbéèrè kan sí méjì lọ́wọ́ wọn nípa odò yìí àtìgbà tí odò yìí gan tó tiẹ̀ bẹ̀rẹ̀ àti pé sáwọn èèyàn tiẹ̀ tó mu omi ẹlẹ́yẹlé yìí tí wọ́n mu torí pé tó bá fi lè mú yàn tí wọ́n fi oríkì bóyá nǹkan kan tó ṣẹlẹ̀ tán fi sínú oríkì yẹn túmọ̀ sí pé odò yẹn rèé ó jẹ́ nǹkan tó ní àmì tàbí tó ní nǹkan tó jẹ́ pé èèyàn ò ní fi gbàgbé rẹ̀. Inú gbé àwa o níkànnì Ẹ̀yà Yorùbá World TV ẹ máa gbọ́rọ̀ lẹ́nu bàbá wa tí wọ́n bá dárúkọ wọn wọ́n dẹ̀ bá wa ṣàlàyé nípa omi ẹlẹ́yẹlé tí ẹ̀ ń wò ní ẹ̀yìn wa yìí. Bàbá wa ẹ dákẹ́ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó wò yín káàkiri àgbáńlá yìí àti ibi tá a wà yìí gangan àti bí a ṣe jẹ́. Mo kí gbogbo ojú tó ń wò mí ní ilé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo ọmọ Nàìjíríà, pàápàá jùlọ mo kí gbogbo ọmọ ìlú Ìbàdàn àtọmọ bíbí ìlú bẹ̀ àti àwọn tí wọ́n wá bẹ̀ tí wọ́n wá bá wa gbé. Gbogbo náà ni mo kí pé ẹnìkọ̀ọ̀kan wò ní dààmú o. Iṣẹ́ ìṣe ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run jẹ́ kó dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ o. Ẹ ṣé pọ̀ bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ipò lẹ́dìmú níbi bí ká má fẹ́rẹ̀ níkà láti ń gbọ́ pọ̀n. Alákọ̀ọ́kọ́ orúkọ tèmi ni Àlùfáà Akínlábí Síkírùláì tí mo jẹ́ alága fún Ọ̀yọ́ State Fisherman Cooperative Union ní ìlú Ẹlẹ́yẹlé ní ìlú Ìbàdàn. Ẹ jọ rí pé bí odò ẹlẹ́yẹlé la wà yìí a dẹ̀ rí pé ó wà ní oríkì Ìbàdàn pé omi ẹlẹ́yẹlé lomi ti tẹrú tọmọ láyípo mú ńlẹ̀ Ìbàdàn. Ẹ jọ kí ni tẹ́lẹ̀ bá a sọ nípa odò ẹlẹ́yẹlé? Gẹ́gẹ́ bí wọ́n ní tí ọmọ ò bá bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá náà dẹ̀ náà ni bàbá ìtàn. Ní èyí tí ìtàn tí àwa bá òun náà ni pé omi yìí kò kí ń ṣe odò ẹlẹ́yẹlé náà ń pè tẹ́lẹ̀, odò ọ̀nà ni. Kò tí ì fẹjú tó báyìí, ó jí omi tó ṣe pé wọ́n máa ń dá kọjá tí wọ́n máa ń fẹsẹ̀ gbé dá kọjá lásìkò ẹ̀rùn tẹ́rùn bá mú, ṣùgbọ́n tójò bá ti pọ̀ wọ́n lè dá kọjá mọ́ tó pé àwọn ọkọ̀ ọlọ́pọ́n náà fi máa ń dá kọjá nígbà náà, ṣùgbọ́n tẹ́rùn bá ti dé wọ́n máa ń fẹsẹ̀ dá kọjá, wọ́n máa ń pè ní odò ọ̀nà, odò ọ̀nà. So ìgbà tí àwọn òyìnbó dé tí wọ́n wò yí pé gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọdò bóyá láti Mọ́níyàwá, Ọ̀jọ́, Àkùfò, Arárọ̀mí tí wọ́n pé àwọn ọmọdò yẹn wọ́n gbogbo ibi tí wọ́n darí kọ náà ni ibi tá a pè lẹ́lẹ́yẹlé lónìí yìí. Wọ́n wá wò yí pé alákọ̀ọ́kọ́ ń bẹ àfojúsùn wọn náà ni pé Ìbàdàn ń bọ̀ wá tóbi tó ṣe pé tí wọ́n bá dá àwọn omi yẹn dúró tí wọ́n bá wá dààmú ẹ̀ á mú àǹfààní wá fún ìlú Ìbàdàn tá jẹ́ fún nǹkan pé gbogbo aráàlú wọ́n lè máa mú, pàápàá jùlọ àwọn oníṣẹ́ ńláńlá àwọn oníṣẹ́ ọwọ́ ńláńlá àtàwọn iléeṣẹ́ òkè tí wọ́n wúlò fún wọn. Nítorí ẹ̀ ni èròǹgbà tí àwọn ìjọba tí wọ́n fi wá dá dúró ní 1939 wọ́n dẹ̀ parí ẹ̀ ní 1942. Nígbà náà rèé wọ́n máa ń mu omi yìí ni torí pé a gbọ́ pé wọ́n ní dáàmù ní omi yìí nígbà yẹn. Ìkíra ló fà tó yẹ kó òfin mú omi náà. Alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé ìgbà táwa kéré, nítorí pé alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé òkè odò tá à ń wò yìí ó jẹ́ kan ní ara oko Balógun Ìbíkúnlé. Alágbára lára jáyàjáyà. Ẹ rí i pé alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé inú oríkì tí wọ́n máa kí inú oríkì Ìbíkúnlé ni pé Ìbíkúnlé olókè àgbàǹgbàṣẹ̀, àgbàlá Ìbíkúnlé joko bàbá ẹlòmíì lọ, gbógun lójú bàbá sípa ọlọ́ta lẹ́tù bàbá òsì Ìbàdàn. Ìbíkúnlé díẹ̀díẹ̀ ọbẹ̀ ẹ̀dẹ́jọ́ ó fi kúkú pọmọ tìmì, alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́. Ìbíkúnlé díẹ̀díẹ̀ ọbẹ̀ ẹ̀dẹ́jọ́ ó fi kúkú pọmọ tìmì. Ìbíkúnlé lóko ló gbèrè, ó lóko lódù ọ̀nà, abojú oko tẹ́gbẹ̀rẹ̀ǹgẹ̀dẹ̀. Ọ̀nbẹ ní òkì tí wọ́n fi máa kí Ìbíkúnlé odò yìí
ọjọ́ odò tí wọ́n máa ń mu tẹ́lẹ̀ tá a máa bù mu tẹ́ pé gbogbo àwọn abúlé ko tó yí gbogbo odò ẹlẹ́ẹ̀lẹ́ ìka odò tí wọ́n máa wá láti ìletò àti abúlé tí wọ́n máa ń pọn tí wọ́n máa ń mu ni ṣùgbọ́n nígbà tó yá tí ìlú ń fẹjú sí tí ìlú ń pọ̀ sí táwọn iléeṣẹ́ ń pọ̀ sí àwọn tó jẹ́ bóyá bíi industrial waste tó ń wọnú ẹ̀ so àwọn èèyàn ti rí i pé aláwọ̀kọ́ ń bẹ̀ pé kò ṣeé mu mọ́ so ìdí nìyẹn tí wọ́n fi bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mímu ni. ní ẹ̀yìn wa táwọn wò yìí a rí pé láàrin odò yìí a rí ibi tó dàbí koríko tó wà láàrin odò yìí kí ló filẹ̀ sọ sí ayanrin bẹ́ẹ̀ ni àbí ó kàn dó sórí omi. àwọn koríko tó wà ń bẹ àbí. tó wà ń bẹ lọ́kàn yìí. aláwọ̀kọ́ ń bẹ̀ ni pé ara àjàmbá tó bá odò ẹlẹ́ẹ̀lẹ́ náà nìyẹn aláwọ̀kọ́ ń bẹ̀ ni pé láti ẹlẹ́ẹ̀lẹ́ tá a wà yìí títí tó fi dé orí bíríìjì apẹtẹ omi ni ṣùgbọ́n koríko ló ti bò ó pátápátá ìwọ̀n bó ibi tẹ́ rí tó fẹjú tó ya tá à ń wò lójú omi yìí àwa fúnra ara wa ẹlẹ́ja àwa là ń fowó ara wa la fi ń tún ṣe a dẹ̀ ń gba pàmìtì lọ́dọọdún à ń gba láísẹ̀nsì lórí ẹ̀ so àwa là ń fowó ara wa tún ṣe láti Olúṣèyí bíbí tó fi dé apẹtẹ gbogbo ẹ̀ ti dípa koríko ni. ẹ jọ̀ọ́ kí ni àǹfààní odò yìí báyìí ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni wọ́n mú ni nígbà tí wọ́n á lè mú mọ́ ẹ̀ àǹfààní wo ni í ṣe fún àwọn èèyàn. alákọ̀ọ́kọ́ àǹfààní tó wà ń bẹ̀ ni pé bó ti ẹ̀wùlẹ̀ pé ó ti fẹ́ẹ̀ di tán ẹja ń jáde ń bẹ̀ tí à ń tà fáwọn aráàlú ní ojoojúmọ́ èyí tó tún jẹ́ bí aláǹfààní ń bẹ̀ ni pé ẹ rí i pé water works ń bẹ̀ yẹn wọ́n sì tún pọ́ǹpù omi fáwọn èèyàn fáwọn iléeṣẹ́ tí wọ́n rà lọ́wọ́ wọn ó jẹ́ àǹfààní ẹlẹ́ẹ̀kejì àǹfààní ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn ọkọ̀ tẹ́rí tó ń lọ yìí ó ń gbé àwọn èèyàn látòdì kejì wá sí ìlú látẹlẹ́lẹ́ padà sí ìlú apẹtẹ ń bẹ̀ yẹn nítorí pé ní owó tó péréte náà ni owó múrí 5 sí bíbá múrí 5 àbọ̀ léèṣẹ́ pé tó bá fẹ́ lọ gun ọ̀kadà àbí tí wọ́n fẹ́ lọ gun mọ́tò ó lè ná wọn ní bíi 800 naira àbí 700 naira tí wọ́n á fi yípo ṣùgbọ́n láti sọdá sọ́ọ̀tún àti sósì bíbá yìí kò ná wọn ju àpò kan lọ. ẹ ṣe pọ̀ bàbá wa ǹjẹ́ nǹkan kan wà tíjọba lè ṣe fún odò yìí tó jẹ́ pé ó lè tún lè mú kí ibi kó tún lajú kó tún lè máa mú owó wọlé fún apẹtẹ bí tàwa yìí. a dúpẹ́ fọlọ́run nítorí pé àwa náà kú lẹ́nu à ń sọ fún ìjọba yìí pé pàápàá jùlọ oore ńláńlá tí Ọlọ́run ṣe fún wa nílùú Ìbàdàn nítorí pé odò méjì tí Ọlọ́run fi jíǹkí wa nílùú Ìbàdàn òun náà ní Ẹlẹ́yẹlé eléyìí náà ló dẹ̀ jẹ́ the first dam odò àkọ́kọ́ tí ìjọba àkọ́kọ́ gbẹ́ kó tó di pé wọ́n lọ ṣe àṣejì rẹ̀ odò méjèèjì tí Ọlọ́run fi jíǹkí wa ní ìlú Ìbàdàn nìyí ṣùgbọ́n a rí i pé nǹkan tá a dẹ̀ ń fẹ́ náà ni pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ká má depend lórí petrol nìkan àwọn resources wà tọ́lọ́run ṣe fún wa pàápàá jù tá a bá dẹ́kọ̀ àbábùjá a rí i pé àwọn tó súnmọ́ mi wọ́n ń fi omi pa owó mi ń wọlé owó ń wọlé pàápàá jùlọ Èkó àwọn owó ń wọlé fún wa láti ara omi bọ̀ọ̀tí nǹkan tá a gbọ́ ní ìsìn ìjọba fẹ́ ṣe fún wa náà ni pé wọ́n ti fi wa lọ́kàn balẹ̀ pé àwọn iléeṣẹ́ kan ń bọ̀ tí wọ́n fẹ́ wá dá iléeṣẹ́ tó ṣe pé kò tí ì sí irú ẹ̀ nílùú Ìbàdàn àti ní Ọ̀yọ́ state wọ́n fẹ́ wá dá sílẹ̀ lórí odò Ẹlẹ́yẹlé débi pé àwọn hòtẹ́ẹ̀lì ńláńlá àwọn èèyàn ọmọ wa látòkè òkun àti àwọn ẹsẹ̀ kùkú bí àwọn tó bá fẹ́ ṣe birthday àbí tó fẹ́ tó ṣe ìyàwó tó fẹ́ ṣe honeymoon tourism wọ́n fẹ́ wá dálẹ̀ ní kò pẹ́ yìí tájà ti fẹ́ dáwọ́lé báyìí. ẹ ṣe púpọ̀ bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín òun náà ni ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá wa tí wọ́n ṣàlàyé pàtàkì odò Ẹlẹ́yẹlé yìí tó jẹ́ pé àǹfààní tó ń ṣe fáwọn èèyàn ǹjẹ́ odò Ẹlẹ́yẹlé yìí tí kò tí ì sí rẹ́kọ̀dọ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé ilé ayé tàwa yìí dáadáa ń bẹ aburú ń bẹ ǹjẹ́ kò tí ì sí pé bóyá ọmọ ọ̀gá bóyá àwọn kan tiẹ̀ ń gbé èèyàn lọ sí kenú wá di pé bóyá omi dànù ẹ mọ̀ ká máa ń gbọ́ dáadáa nínú yìí ìjọ́ lòwò kékeré ẹ̀ tiẹ̀ ó ti ṣẹlẹ̀ ní odò Ẹlẹ́yẹlé. a sọ pé tibitiri lọ́lọ́run fi dálé ayé bó ti ẹ̀ wulẹ̀ pé ní tí wọ́n ń pè ní accident bó ṣe ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ lórí omi náà ló ṣẹlẹ̀ lórí òfurufú náà ṣùgbọ́n èyí tí mo lè rí àkọsílẹ̀ rẹ̀ òun náà ya 2013 àbí 2015 òun ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ìgbà yẹn àwọn ọkọ̀ eléjì yóò tí mọ̀ ṣiṣẹ́ ń gbà yẹn àwọn ọkọ̀ pákó yìí òun ni tí wọ́n ń fi ọlọ́pọ̀ yìí ni wọ́n máa ń wà ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ọjọ́ náà pé òjò alátẹ́gùn kan rọ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ náà àwọn ìwà kóra wọn nítorí pé ara wọn tí nígbà tí bí ìṣẹ̀ṣẹ̀ fẹ́ máa develop ni so òjò yẹn sú
so àwọn tó dẹ̀ ń gbé wọn sọdá òǹkàlùkù ti lọlé bí nǹkan bíi 6:30 to 7 ní incident yẹn ṣẹlẹ̀ lọ́dún yẹn so ìgbà tí wọ́n dẹ̀ rí páwọn yẹn ti lọlé wọ́n rò páwọn dára wọn lójú wọ́n kóra wọn sínú nínú ọkọ̀ yẹn wọ́n dẹ̀ gbéra wọn ṣùgbọ́n lábẹ́ kádàrá Ọlọ́run ìjì ńlá bá wọn lórí ẹ̀ tó dẹ̀ tẹ gbogbo wọn rì ṣùgbọ́n láti ìgbà náà láti wá wọ́n ti di òfin wípé ní tí wọ́n ń jẹ́ ọkọ̀ onípẹ́kọ́ apọ̀ àbálé ọkọ̀ onígi yìí wọn gbọ́dọ̀ fi gbèrò kọjá mọ́ ìdí nìyẹn tí wọ́n fi wá introduce àwọn ọkọ̀ oní engine láti fi wọn gbèrò láti ìgbà tán dẹ̀ ti bẹ̀rẹ̀ bí ọdún ní 8 sẹ́yìn kò sí irú ìṣẹ̀lẹ̀ aburú bẹ́ẹ̀ mọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé àwọn ìjọba máa ń pariwo pé life jacket ǹjẹ́ ní life jacket ẹ mọ̀ fáwọn èèyàn tẹ́ bá gbé fún ààbò. tó pọ̀ tẹ́rì ẹ̀ sì wà tó súnmọ́ tá a lè fi hàn kò sí ẹnì kankan tí ó fẹ́ kọjá àbí tó fẹ́ bọ́kàn yẹn gòkè àbọ̀ tó fẹ́ bá wá sísàlẹ̀ níbí báyìí tí ò bá ti wọ̀ wọ́n ní gbà láàyè láti gun orí ọkọ̀ yẹn. Ẹ ṣe pọ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tó wà pátápátá adúpẹ́ lọ́wọ́ bàbá wa pátápátá tán bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lágbára Ọlọ́run ọkọ ọba àdọba kò ní sẹ́ni kankan alẹ́sẹ̀ lágbára Ọlọ́ba iná ilẹ̀ tó ti gbọ́ yẹn láti wá síbi odò Ẹlẹ́yẹlé láti jẹ́ kẹ́yìn kẹ́tún mọ àwọn àǹfààní tó wà nínú odò yìí àtàwọn nǹkan tí jẹ́ pé wọ́n ti ṣe fún odò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n padà lò mọ́ adúpẹ́ lọ́wọ́ gbóyin pátápátá tẹ́ ń wò wá ojú tẹ́ tún wà ò ní fọ́ etí yóò sì méjì níjọ́ ló ń gbé sọnù bí òṣèlú ọmọ àdúrà gbà Olúwatóyìn bàbá gbẹrẹ orúkọ mi ẹ bá wa like ẹ bá wa share ẹ̀yin tẹ́ bá dé ti follow kan ní Ẹ̀yà Yorùbá World TV ẹ bá wa follow rẹ̀ nǹkan ò ní ṣe wá ẹ jẹ́ ká ní ọjọ́ rere.